irọ́ Gbuu ni bàbá Mohbad ń pa. Olóògbé kò kọ wíìlì kankan sílẹ̀ kó tó kú. Bí wọ́n bá sọ pé ohun tó ń bẹ lẹ́yìn ọ̀fà ju òjé lọ, ọ̀rọ̀ ikú àti awuyewuye tó ń jáde lẹ́yìn ikú olóògbé ìlérí olúwa lọ́ba, ẹni táwọn èèyàn mọ̀ sí Mohbad ló ń jẹ́ bẹ́ẹ̀. Látìgbà tí ọmọkùnrin náà ti kú, ó fẹ́ẹ̀ má sí ọjọ́ kan tàbí ọ̀sẹ̀ kan tí ìròyìn kò ní jáde nípa rẹ̀ lórí ayélujára. Tuntun tó ń jà níta rànyìnrànyìn báyìí ní ti ẹ̀sùn tí alàgbà Joseph Alọ́ba tí ṣe bàbá olóògbé náà fi kan àwọn kan pé wọ́n ṣe màdàrú nípa wíìlì tí wọ́n ní olóògbé kọ sílẹ̀ ni. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí bàbá olóògbé ọ̀hún ṣe pẹ̀lú àwọn oníròyìn iléeṣẹ́ tẹlifíṣàn TVC nílùú Èkó láìpẹ́ yìí ní alàgbà Alọ́ba ti ní àwọn kan fi wíìlì tí wọ́n ní olóògbé ṣe nígbà ayé rẹ̀ hàn òun ní kété tí ọmọ òun kú tán, tó sì jẹ́ pé ńṣe ni wọ́n tẹ̀ka síbi tó ti yẹ kó tọwọ́ bọ̀wé sí. Ní ìdáhùn sí ẹ̀sùn burúkú tí bàbá olóògbé fi ń kan àwọn kan lórí ogún àti dúkìá ọmọ rẹ̀, ló mú kí àwọn tí ọ̀rọ̀ ọ̀hún kàn tí wọ́n sì súnmọ́ olóògbé dáadáa jáde síta pé kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ o, àti pé irọ́ Gbuu ni bàbá olóògbé ń pa lórí ọ̀rọ̀ tó sọ yìí. Alákòóso ẹgbẹ́ akọrin olóògbé Mohbad ní kò sóòótọ́ kankan nínú pé olóògbé ní àkọsílẹ̀ bí wọ́n ṣe máa pín ogún rẹ̀ rárá, tàbí pé ó kọ wíìlì rẹ̀ sílẹ̀ kó tó kú gẹ́gẹ́ bí bàbá rẹ̀ ṣe ń fẹ̀sùn burúkú kàn àwọn èèyàn báyìí. Àtẹ̀jáde kan tí àwọn tí wọ́n súnmọ́ olóògbé náà kọ síta sọ báyìí wípé kò sóòótọ́ kankan nínú ẹ̀sùn tí alàgbà Joseph Alọ́ba fi kàn àwọn èèyàn o. Kò sẹ́ni tó gbọ́ nípa pé olóògbé ní wíìlì tàbí pé ó tẹ̀ka sí wíìlì kankan. Lọ́ọ̀yà olóògbé pàápàá kò mọ̀ nípa wíìlì kankan tí bàbá náà ń sọ yìí o. Bẹ́ẹ̀ la kò bá ẹnikẹ́ni sọ pé olóògbé ní wíìlì níbì kan. A kò mọ ibi tí bàbá náà ti gbọ́ pé ọmọ rẹ̀ kọ wíìlì sílẹ̀ kó tó kú, tàbí ibi tó ti fojú kan wíìlì ọmọ rẹ̀. Kódà kò sẹ́nì kankan tó ti gba kọ́bọ̀ jáde nínú àkáǹtì olóògbé látìgbà tó ti kú. Bẹ́ẹ̀ lówó kankan kò wọlé sínú àkáǹtì ọ̀hún. Àṣẹ tá a fún àwọn aláṣẹ báǹkì tó ń tọ́jú owó sì ni wọ́n ń tẹ̀lé láti ìgbà tí olóògbé ti kú ní ọjọ́ 12 oṣù kẹjọ ọdún 2023 tó kọjá yìí. Bẹ́ẹ̀ ni àkọsílẹ̀ náà ṣe sọ. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.